أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. أيها الإخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته. gẹ́gẹ́ bí ètò wa tí à ń bá bọ̀ ọ̀rọ̀ nípa ogún pínpín, eléyìí ni apá kẹrin nípa prógrámù náà. Eléyìí wá dá lérí àkórí ọ̀rọ̀ mẹ́rin tá a fẹ́ yanjú. Alákọ̀ọ́kọ́ ń tá a yanjú òun ni asbabul irth. Kí ni sábàbí táàrí lára èèyàn táàní sábàbí ilé jẹ́ ojogun. Ẹlẹ́ẹ̀kejì arkanul irth, erigun mélòó gan ni ogún pín sí. Ẹlẹ́ẹ̀kẹta shurutul irth, májẹ̀mú táàrí lára ẹni tí ó fẹ́ jẹ ogún tóun náà fi lè jogún. Àkórí ẹlẹ́ẹ̀kẹrin tá gbéyẹ̀wò ni mawani'ul irth, àwọn kí ni yóò kọ́ díyàn níbi ogún tí ò fi ní lè jẹ ogún. Abẹ́lọ́hun ọba lékè ọlá pẹ̀lú orúkọ rẹ̀ tó dáa jùlọ àti àwọn ìròyìn rẹ̀ tí ó ga jùlọ, kí Ọlọ́run kó ṣe ní àsọbádé, kó sì gbà ní ẹ̀sìn fún ẹni tí ń sọ àti etí tí ń gbọ́ àtọjú tí ń wò. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Naam, alákọ̀ọ́kọ́ asbabul irth, òun ni sábàbí tí mú ní jẹ ogún. Sábàbí mẹ́ta náà ni. Sábàbí alákọ̀ọ́kọ́ òun ni al-qarabatu al-haqiqiyya, relationship. Táì pé relationship ní àṣepọ̀ ìbátan, gẹ́gẹ́ bí igbó bàbá àti ìyá òkú, wọ́n ní ìbátan gidi tó sì nítumọ̀. Àbí ọmọ, ìbátan ẹlẹ́ẹ̀kejì nu. Ìbátan ẹlẹ́ẹ̀kẹta ni ọmọ ìyá. Ẹlẹ́ẹ̀kẹrin ni kó jẹ́ ẹ̀gbọ́n bàbá, àbúrò bàbá, ẹ̀gbọ́n ìyá, àbúrò ìyá, kò bá jẹ́ lọ́kùnrin àbí lóbìnrin. Àwọn yìí ni ẹ̀jẹ̀ pa wọ́n pọ̀. Al-qarabatul haqiqiyya, wọ́n pé súnmọ́ tán súnmọ́ra relationship tí ń bẹ láàrin wọn, ẹ̀jẹ̀ ló pa wọ́n pọ̀. Sábàbí ẹlẹ́ẹ̀kejì tí èèyàn máa fi ní relationship tí ó fi di pé yóò lè jẹ nínú ogún, ó ní an-nikah, ìjẹ́ ọkọ láyà. Ọkọ àtìyàwó tán bá ti fẹ́ra wọn, wọ́n lẹ́tọ̀ọ́ àti jẹ nínú ogún ara wọn lópin ìgbà tí wọ́n bá ń jẹ́ lọ́kọ láyà ni o. A sọ pé wọ́n ti fẹ́ra wọn rí, wọ́n wá fẹ́ra wọn lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọdún rẹ̀ máa ń ṣẹlẹ̀ ní àárín wa níbí ilẹ̀ Yorùbá. Ẹ ti rí obìnrin míì tó ti kọ́kọ́ lẹ̀, ó bímọ síbẹ̀ lóòótọ́ kọ́kọ́ lẹ̀. Yóò wá díjọ́ tán fẹ́ ṣe ìyàwó ọmọ ni, yóò tún wá má sọ òun àtọkọ tí ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ nísìnyí, ó tún wá lọ bẹ̀. Kò bẹ́sìn mu, kò ṣàṣepọ̀ kankan mọ́ láàrin òun àtọkùnrin ni. Òun àtọkùnrin náà wà tún jókòó gẹ́gẹ́ bí ìyá àti bàbá tí wọn ò sì lásìpọ̀ mọ́. Mistake ńlá ni o. Ẹ dákun ẹ jẹ́ kíyèsí gbogbo bí tí irú bẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀. Mistake ńlá ni. Al-Qur'an fi ń wọ́nu wa ká ronú sí bàbá kọra wálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó kọ dí tá ní lè dé díẹ̀ mọ́. Ọlọ́run kó tún gbogbo wa ṣe lápapọ̀. Ìjọkọláyà lópin ìgbà táwọn méjèèjì bá ń jẹ́ ọkọ àti ìyàwó, tí kan wá fi kan lẹ̀, wọ́n lẹ́tọ̀ọ́ àti jẹ nínú ogún ara wọn. Ẹlẹ́ẹ̀kẹta al-wala, ìjọga. Irú èyí ò fi bẹ́ẹ̀ sí ńlẹ̀ mọ́. Ìjọga o, bóyá ẹni tó ra ẹrú ó wá sọ ọ́ dọmọlúàbí, ó rà kó lóko ẹrú, òun ló sọ ọ́ dọmọlúàbí. Ẹrú yìí wá takú sílùú yìí títí wọ́n ń ṣiṣẹ́, ó dé èèyàn ńlá. Àmọ́ nígbà tí ó kú, kò níyàwó, kò lọ́mọ, kò lẹ́bí kankan mọ́. Ṣé ẹ rí ọ̀gá rẹ̀ tó túlẹ̀ ní, ó lẹ́tọ̀ọ́ àti jogún ẹ̀. Àmọ́ irú èyí ò sí ńlẹ̀ mọ́. Èyí ò ní sábàbí mẹ́ta tá a torí ẹ̀ jẹ ogún. Àkórí alákọ̀ọ́kọ́ odó bá wọn. Ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ yanjú òun ni arkanul irth. Erigun mélòó gan ni ogún gangan ní? Erigun mẹ́ta náà lòun náà ní. Erigun alákọ̀ọ́kọ́ al-muwarrith, òkú tó kú tá a fẹ́ jogún ẹ̀, tó fẹ́ fún wa lógún tá a jẹ. Ẹlẹ́ẹ̀kejì al-warithu, ẹni tó fẹ́ jogún a gbọ́dọ̀ rí. Ẹlẹ́ẹ̀kẹta ni al-mawruth,
èyí tá a fẹ́ pín gangan lógún òun náà gbọ́dọ̀ wà ńlẹ̀ sẹ́ẹ̀rẹ́rìgún mẹ́rẹ̀ẹ̀rin mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀ràn èèyàn ni kó pé béèyàn bá ti kún èépíngún ẹ̀ bí ẹni tí ó jẹ ogún tí ò bá sí ogún ò láàpín bógún tá a fẹ́ pín gan ò sílẹ̀ kí la fẹ́ pín tí ń túmọ̀ pé mẹ́tẹ̀ẹ̀ta yìí ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ pé tí ó jẹ́ erigun mẹ́ta tí ogún fúnra rẹ̀ tóun gan ní so ẹni tí ó jogún àti mọ́ ogún tá a fẹ́ pín ó lè jówó ó lè jẹ́ ilé ó lè jẹ́ dúkìá ó lè jẹ́ anything kó sà ti jẹ́ ogún kódà nígbà míì àwọn àfáà fi kún ogún gbà mí a máa jẹ́ gbèsè òkú kú nísìn ó jẹ gbèsè lẹ̀ àwọn ọmọ rẹ̀ tí ó pín gbèsè òun náà ní o ìtọ́lọ́run ní bàbá tiwọn àbí àwọn filẹ̀ lógún nù kọ́lọ́n kí ó kẹ́ gbogbo wa lápapọ̀. Now àkòrí ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ gbé yẹ̀wò ó ní shurutul irth májẹ̀mú tí ogún gangan ní fún rẹ̀ òun náà ní májẹ̀mú mẹ́ta gbogbo tá a ti ń kà á bọ̀ látẹ̀kan yìí mẹ́ta náà wọ́n ní shurutul irth májẹ̀mú ogún fúnra rẹ̀ mẹ́ta lòun náà ní. òun ni alákọ̀ọ́kọ́ ó ní wafatul muwarrith haqiqatan aw hukman ẹni tí a fẹ́ píngun rẹ̀ yìí a rí i pé ó ti kú lódodo pé eléyìí ti kú aw hukman àbí wọ́n dájọ́ pé ó ti kú àbí wọ́n dájọ́ pé ó ti kú ó lálàyé nú bọ̀ wá. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun ni tahaqququ hayatil warisi inda mautil muwarrith òun ni kó já sí pé ẹni tó fẹ́ jẹ ogún yìí lẹ́yìn òkú tó kú yìí àmọ̀dájú ń bẹ fún wa pé òun náà ń bẹ láyé lẹ́yìn ìgbà tí ẹni yìí kú òun náà ń ṣẹ̀mí kò bá jẹ́ pẹ̀lú ìṣẹ́jú kan pẹ̀lú ìṣẹ́jú méjì kó tó di pé òun náà kú àmọ̀gbẹ́ ń bẹ láyé yóò pinnu ogún ni. ẹlẹ́ẹ̀kẹta al-ilmu bijihatil irth òun ni kí ẹni tí ó pín ogún fún yàn náà kóun náà mọ ibi tí ogún ó yà sí lọ́tún yóò yà sí lósì kì í ṣe pé yóò kàn bọ́ síbẹ̀ yóò kàn máa pín fún ẹni tí ò tọ́ sí àtẹni tó tọ́ sí rárá èèyàn máa mọ ibo logún ó gbà. àwa yanjú àlàyé gbogbo ẹ̀ nǹkan mẹ́ta tá a kà á yanjú ẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan. àlàyé alákọ̀ọ́kọ́ ni wàfátù al-muwarrithi haqiqatan aw hukman ẹni tá a fẹ́ píngun rẹ̀ á rí i pé ó ti kú lóòótọ́ lódodo ó kú béèyàn ti kú apẹ́ àpò mímọ́ kò gbá kò sí ó ti kú. aw hukman àbí wọ́n ti ẹ̀ dájọ́ pé yóò ti kú kí ló fà àti mẹ́ni ó kú tó dá wa lójú bọ́tẹ́ ni pé wọ́n kàn dájọ́ pé ó yẹ kó ti kú. adájọ́ ní ṣèyún lábẹ́ ṣẹ̀ríà Islam ẹni tá a rí mọ́ lápèjúwe 20 ọdún 30 ọdún a gbọ́dọ̀ tí bọ́ sídìí nǹkan rẹ̀ ká máa pín o àfi ká lọ gbàyọ̀ǹda nílé ẹjọ́ ṣẹ̀ríà Islam wípé báyìí ló ṣẹlẹ̀ adájọ́ náà wàá wò pẹ̀lú òye Islam gbàd á yóò ti kú àbí kó sọ pé ó ti kú ẹ lọ pín yóò ti kú àbí kó sọ pé ó ti kú ẹ lọ ṣe kí ni ẹ lọ pín ẹni tí ó kú lódodo tá a mọ̀ àbẹ́ni tó ṣe pé wọ́n dájọ́ pé ó ti kú ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ṣẹ̀ríà Islam kó tó di pa bọ́ síbi ogún kódà béèyàn wà lẹ́wọ̀n tán ti dájọ́ kú fún ẹ gbọ́dọ̀ tí dédìí ẹ̀ tẹ́ ti mọ̀ pé wọ́n lóṣù tí ń bọ̀ ni wọ́n yẹgi fún wọ́n lóṣù tí ń bọ̀ ni wọ́n pa ẹ gbọ́dọ̀ tí dédìí ogún rẹ̀ o títí tẹ́ fi mọ̀ pé ó ti kú torí àmọ́ tọ́lọ́run lè ṣe ó lè dé tó bá wá dé tẹ́ ti pín ogún rẹ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo tí ṣẹ̀ríà Islam tó kì wá ń lọ tó pè wá sákìyèsí pé a gbọ́dọ̀ mójútó ní tí wàá lófin ní máa ṣẹlẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú tí ó so mọ́ ogún pínpín májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ó ní tahaqququ hayatil warisi waqta mautil muwarrith ó ní kó dá wa lójú pé ẹni tá a fẹ́ píngún fún yìí náà ń bẹ láyé ní àìsìkò gbà tí ẹni tí ó lógún kú tán bóyá lápèjúwe bàbá kú ó fọmọ sáyé bá a ti ń gbọ́ pé bàbá kú báyìí láàárọ̀ ó sì dìrọ̀lẹ́ ọmọ náà kú ṣé ẹ̀rọ ọmọ tó kú náà lẹ́ni yóò jogún nínú ogún bàbá rẹ̀ tó kú láàárọ̀ o torí pé ó dá wa lójú pé ń ṣẹ̀mí lẹ́yìn ìgbà tí bàbá ní kú. àbí bẹ́ẹ̀ sì kọ́ ká má mọ̀ dájú pé ẹni yìí ń bẹ láyé
ó ṣẹ̀mí lẹ́yìn ìgbà tí ẹni tí ó kú yìí tó kú tán. Lápèjúwe oyún tí ń bẹ nínú tí bàbá wa kú, nígbà tí bàbá yìí ó kú ó fi ìyàwó lẹ̀ pẹ̀lú oyún. Ìgbà tí ìyàwó bímọ, nígbà tó bímọ yìí ọmọ wa ké, bó ṣe ké ó sì dákẹ́ bẹ́ẹ̀ ó kú. Ọmọ ni ó jẹ́nu ogún o, torí pé ó dá wa lójú pé ọmọ yìí ṣẹ̀mí lẹ́yìn ìgbà tí bàbá yìí kú tán, kódà kó má ju ìṣẹ́jú kan lọ. Kódà àwọn àfáà ní ìyapọ̀ ẹnu lérí ẹ̀. Nínú ìyapọ̀ ẹnu tán ní lérí rẹ̀ ni pé kó já sí pé ńgbà wọn bímọ yìí tán wọ́n kàn rí pé ọmọ yìí kò sunkún ṣùgbọ́n kè kú, pẹ̀lú àwọn àpẹẹrẹ bóyá ó jùsẹ̀, bóyá ó mira, bóyá ó ju apá, ọmọ nì yóò ṣe kíni, yóò jẹ́nu ogún o, torí pé òkú ń bẹ tí ò lè jùsẹ̀ kò lè jupá, kódà kó mí ní mímí ẹyọ kan kó sì kú, yóò jogún. Sharia Islam kò ṣàbòsí fẹ́nìkan, kò ṣàbòsí fẹ́nìkan. Ẹlẹ́ẹ̀kẹta nínú májẹ̀mú tí mú yàn jẹ ogún, tí mú yín pínkún, òun ni pé ibi tí ogún tá a fẹ́ pín ogún sí, oníwà lẹ́yìn tá a pín sí, èèyàn gbọ́dọ̀ mọ̀. Wọn kàn gbọ́dọ̀ pè yàn láfàá ìpè wá pínkún, tó bá ti mọ̀ máwùlẹ̀, kìí ṣe tìjú, kò yí ọ nǹkan mi yí ọ. Kódà láàrin àwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ọ̀rọ̀ nípa ogún pínpín wọ́n mọ̀ jura wọn lọ. Ẹni Ànábì gan fún ló ń tẹ̀ pé ẹni tó mọ̀ jù ní òní Sa'du, àwọn ni Hasan, Sa'du, Imam Zaid, astagfirullah, Imam Zaid bin Sabit, òun ló mọ̀ jù, gbogbo wọn náà sì gbà fún lásìkò ayé tiẹ̀. Àwọn míì náà mọ̀ náà sàhábà Ànábì wa Muhammad gẹ́gẹ́ bí Shuraim náà mọ̀. So kálukú ní dìpátímẹ́ǹtì tiẹ̀, àwọn Al-Qur'ani ní hàmbẹ́ lọ́tọ̀. So téèyàn bá mọ̀ kan yóò mọ ìmí ni, yóò mọ̀ mí ni. Ẹlẹ́ẹ̀kẹrin tá a fẹ́ yanjú òun ni mawani'ul irth. Àwọn kíní máa kọ́ dínní tí èjẹ́ èèyàn ó jogún, mẹ́ta lòun náà. Alákọ̀ọ́kọ́ àrípò, òun ni kéèyàn ó jẹ́ ẹrú kì í jẹ ogún. Bí bàbá rẹ̀ bá kú, wọ́n kàn gbọ́ pé bàbá rẹ̀ ń bẹ lóko ẹrú, ẹ má pín o, torí tó bá pín tẹ́ pín fún ọ̀gá ẹ̀ ló ní o, ọ̀gá ẹ̀ ló ní o. Kò sì dáa kí aráàta wá jogún nínú tí ò lẹ́tọ̀ọ́. Ọ̀gá ẹ̀ yẹn aráàta ni, kò lẹ́tọ̀ọ́ àti jẹ nínú ogún bàbá, kò lẹ́tọ̀ọ́ àti jẹ nínú ogún bàbá. Ẹlẹ́ẹ̀kejì, kí n tó lọ ńbẹ̀ yẹn, ìjẹ́ ẹrú ó pín sóríṣiríṣi. Lọ́dọ̀ àwọn àfóò fíkíù, kínù ń bẹ, wọ́n ń pe ẹrú kan ní kínù. Òun ni ẹrú pọ́nbélé, táàmà pé ẹni yìí ó há sóko ẹrú gidi. Mùdábàrù ń bẹ. Kí ni jẹ́ mùdábàrù? Òun lẹni tó ṣe pé olówó rẹ̀ sọ fún un pé tí n bá pẹ̀yìn dà, dúbúrù ẹ̀yìn ní jẹ́bẹ̀ lédè Lárúbáwá. Mùdábàrù wọ́n sọ fún un pé tí n bá ti pẹ̀yìn dà, tí mo kú tán, ìtumọ̀ ẹni pé ó dọmọlúàbí. A jẹ́ pé ọ̀gá rẹ̀ ti so ìjọmọlúàbí rẹ̀ mọ́ kóun bá ti pẹ̀yìn dà tán yóò dọmọlúàbí. Ó yàtọ̀ sí kínù ni pé ọ̀gá kú o, ọ̀gá ò kú o, yóò máa jẹ́rú lọ náà ni, kódà lọ́dọ̀ àwọn tí ó jogún ọ̀gá. Bọ̀tí eléyìí tí wọ́n ń pè ní mùdábàrù tiẹ̀ yóò ṣe kí ni, yóò di ọmọlúàbí lẹ́yìn ìgbà tí ọ̀gá bá kú tán. Nínú ran ẹrú, wọ́n ń pè àwọn kan náà ní mukatab. Àwọn mukatab òun ni pé yóò lákọọ́lẹ̀ láàrin òun àti ọ̀gá wípé bóyá ń san iye báyìí, ń ṣiṣẹ́ san iye báyìí, tí n bá ti rí iye báyìí pé mo dọmọlúàbí, ọ̀gá náà sọ fún pé ó yá san iye báyìí, tó o bá ti san pé lọ́ọ́ ṣiṣẹ́, o bá ti rí san pé ó ti ká tábà rẹ̀. Ọlọ́run ọba fi ń sọ fún anú Al-Qur'an ní pé fakatibuhum in alimtum fihim khayran. Ẹ gba lẹ́tà, ẹ gbà kọ́lẹ̀ lọ́wọ́ wọn tẹ́ ẹ bá mọ̀ pé ẹni rí ni, tẹ́ ẹ bá rí dáadáa lára rẹ̀, ká ó sì wá dáa náà, kàn há sóko ẹrú ni, ó máa tó ṣe mú iye báyìí wá, lọ́ọ́ ṣiṣẹ́ iye báyìí, kó o ṣe kí ni, kó o dọmọlúàbí. Alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, òun ni in tí ò ní jẹ́yìn ojogún, òun ni alqatlu, kéèyàn pààyàn. Ẹni tí ó pa ẹni tó fẹ́ jogún, tó bá fi lè mọ̀ pé òun ló pa,
kọ́ máa pa bàbá àbí kí bàbá pọ̀ mọ́ àbí kí ìyàwó pọ̀ ọkọ ọlọ́run má jẹ́ á rí ẹni bá ti para wọn náà méjèèjì torí pé yóò jogún ó ti dèwọ̀ fún kò ní jẹnu ogún yẹn kò ní jẹnu ogún yẹn torí kí ni sharia islam a ní kọ́ídà a ní gbèdéke a nófin òfin tó sọ pé man istajala shay'an qabla awanihi hurima uqiba bi hurmanihi ẹnikẹ́ni tó bá kánjú kinní kan síwájú kásìkò nǹkan náà tó wọn ó fìyà ìní tó lọ́wọ́ wọn ó fi jẹ́yà bí nísìn ọmọ pa bàbá ẹ̀ bóyá bàbá ti dàgbà ọmọ ìwà òpá bàbá yìí ó yẹ kó ti kú látijọ́ kan disturb wa ni kí ló dé ẹja mú kúrò jọ tán bá fi mọ̀ pé òun ló pa lábẹ́ ṣẹ̀ríà Islam ní sọ ò ń sọ abẹ́ ṣẹ̀ríà ń bá sọ abẹ́ òfin mi o wọn ò ní fún ọmọ nìlógún wọn ò ní fún lógún lábẹ́ ṣẹ̀ríà Islam wọn ò ní fún lógún tó ṣe pé ṣẹ̀ríà Islam fẹ́ fi pín òun ní sọ pé tẹ́ bá fẹ́ fi fẹ́ nu ara yín pín àbẹ́ fẹ́ fi fẹ́ nu pé wọ̀bìà dúkìá ẹ fẹ́ fi pín kò ìsọyún àmọ́ ti ṣẹ̀ríà Islam ó sọ fún wa pé ẹni ó bá pààyàn torí pé ó fẹ́ jogún ohun tó ẹ má fún torí pé kí ni ní tí ṣẹ̀ríà Islam fi gbé gidi ó pọ̀ púpọ̀ ó lè má yé wa nínú ẹ̀ ṣẹ̀bà pé tán bá fún ní ogún ni ẹlòmíì náà tún ṣiṣẹ́ yóò sì sí irú iṣẹ́ ogún yóò pé ẹja tètè mú kó kí nǹkan lè tètè yanjú eléyìí náà ni ẹja tètè mú kó kí nǹkan tètè lè yanjú ẹ̀gbọ́n máa pàbúrò àbúrò máa pọ̀ pẹ̀gbọ́n bàbá máa pọ̀ ọmọ máa pa bàbá àwùjọ dàrú ṣùgbọ́n tó bá ti mọ̀ pé wọn ò kúkú ní fún mi náà bí n bá kúkú kánjú rẹ̀ náà tẹ̀tẹ̀lẹ̀ náà kí ni ó ṣẹlẹ̀ onídùkìá wọn fẹ̀mí balẹ̀ ló dúkìá ara rẹ̀ torí ṣẹ̀ríà fẹ́ ká gbádùn ayé ni ṣẹ̀ríà Islam ò fẹ́ ká wá fìtínà ara wa kò fẹ́ ká wá fìtínà ara wa nílé ayé tá a wà yìí ṣẹ̀ríà Islam ò fẹ́ bẹ́ẹ̀. náà tó wọ́n wá ní ká pààyàn yìí ẹni tó bá ṣèṣì pààyàn ńkọ́ wọ́n ní ṣèṣì ń bẹ ìmáàmà ń bẹ wọ́n wá wo kí ni ó ṣèṣì lápèjúwe nísìn èèyàn wà ládùúgbò ó wá gbẹ́ kànga káwọn èèyàn máa mú mi bẹ̀ ó wá ṣàdédé ìkànnú àwọn ọmọ rẹ̀ àbí ó bá kó sínú kànga yìí ó wá kú ṣé ẹ mọ̀ pé wọ́n yìí gbẹ́ kànga kalẹ̀ nítorí kéèyàn lè kú ká lè máa mú mi ṣàǹfààní níbẹ̀ ni wọ́n fi gbé kànga kalẹ̀ wọ́n wo sábàbí ni pé kò gbẹ́ nítorí kó fẹ́ pa àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n wá wo ọkọ àtìyàwó wọ́n ń ṣeré pánulé wọ́n wá mú pílò wọ́n wá fi nara wọn ẹnìkan wá dákẹ́ ẹ dákun tó lọ lọ́hùn sí a máa fi pílò pààyàn pílò èsè téèyàn máa fi pààyàn ó ṣèṣì ni kádàrá ṣẹlẹ̀ ni àmọ́ tá bá bọ́bẹ lọ́wọ́ rẹ̀ tí wọ́n pé ó lè fọ̀bẹ pààyàn káwá ní ó ṣèṣì ni òun ò mọ̀ọ́mọ̀ ọ̀bẹ ló mú lọ́wọ́ yìí kì í ṣe bóyá nǹkan tí ò ṣe pààyàn àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ ó wò pé Ọlọ́run ti kẹ́hùn ó wá ra mọ́tò wọ́n wá gbé fún bàbá rẹ̀ pé kí bàbá máa gùn ìgbà tí bàbá ó gun mọ́tò wọ́n jáde lọ báyìí dé bàbá lásìdẹ́ǹtì ó kú ṣé ẹ mọ̀ pé sábàbí ta ló ra sábàbí ọmọ kì í ṣe kó mọ̀ọ́mọ̀ pa bàbá rẹ̀ o torí bẹ́ẹ̀ á kíyèsí ọ̀nà wo ni ikú yìí gbà ṣẹlẹ̀ kó tó di pé a ní fún ìyànjẹ nínú ogún àwọn àfáà kan ní rárá àwọn Ṣàfi'íyà àwọn ní al-qatlu bijami'i anwa'ihi yumna min al-irth gbogbo tí máa ti ń jẹ́ pé èèyàn pààyàn ó mọ̀ọ́mọ̀ o kò mọ̀ọ́mọ̀ o kódà walaw an tariqi shahada kódà kó já sí pé onítọ̀hún ó jẹ́rìí tako yẹn ní tán fi pa bóyá àbúrò ní sí pẹ̀lú ẹ̀gbọ́n àbúrò wa jẹ́rìí tako ẹ̀gbọ́n pé mo rí nígbà tí fi ń bá ìyá alágbájá tí fi ń bá a ṣe sí náà ó sì mọ̀ pé wọ́n jù lóko pa ni ó wá wí wọ́n wá ju ẹ̀gbọ́n rẹ̀ lóko pa ogún tẹ́gbọ́n filẹ̀ kò ní jẹ́ńbẹ̀ o torí òun ló ṣe sábàbí tí wọ́n fi pa lọ́dọ̀ àwọn Ṣàfi'í àwọn ò ní fún o wọn ò ní fún so ìyẹn jẹ́ tí máa mú yàn tí ò ní mú yàn jogún ẹlẹ́ẹ̀kẹta ikhtilafu din mùsùlùmí èjogún kèfèrí mùsùlùmí èjogún ẹlẹ́sìn míì èsì jogún mùsùlùmí wọn ò bá àjọmọ àti bàbá wọn ò já bá àjọkọ àtìyàwó tó bá sì pé lábẹ́ ṣẹ̀ríà Islam lẹ́fẹ́ fi pín o
èso abẹ́ ètò mi o àmọ́ lábẹ́ ṣẹ̀ríà Islam wọ́n mọ tí bàbá rẹ tọ́lọ̀ ń kẹ́ ọ tí bàbá rẹ ṣe ẹlẹ́sìn rẹ ṣàlàyé fún ojú yé pàrọwà sí létí bẹ́ẹ̀ náà ni wọ́n bàbá tọ́mọ rẹ yà tó fo fẹ́ǹsì ṣàlàyé fún ojú yé ọkọ tíyàwó rẹ ò bọ́ ṣẹ̀sìn Islam ìyàwó tọkọ rẹ ò bọ́ ṣẹ̀sìn Islam sórí gbogbo dúkìá yín lábẹ́ ara yín ẹ̀ gbọ́dọ̀ jẹ́ o kódà bí òun jẹ́ kiri yó tí ó ṣẹ̀sìn míì abẹ́lẹ́bọ tí ó ṣe Islam tó bá kú gbogbo owó tó bá ní ìwọ ọkọ tó jẹ́ mùsùlùmí má jẹ́ kọ́bọ̀ ń bẹ̀ o tó bá wá nítọ̀ kí láfà yìí sọ èmi kí n sọ Ọlọ́run ní sọ tó bá ní kí lọ́lọ́run sọ èmi ò lọ́wọ́ ń bẹ̀ ní tí máa ń bẹ̀ ń bẹ̀ tọ́lọ́run ní ẹ má dédìí rẹ̀ hùn tí ń bẹ̀ ń bẹ̀ ó wà rí gbà náà abẹ́lọ́wọ̀n ọba adékẹ́ọlá ayẹwo ọ̀run Ọlọ́run jó dáa wọ́n torí pé ayẹwo ó dáa kó fi bọ̀run wa jẹ́ wọ́n torí pé ọ̀run ó dáa kó fi bà ayé wa jẹ́ jágbàjàgbà rédèrèdè Ọlọ́run má jẹ́ kẹ́yìn ọ̀rọ̀ wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin pẹ̀lú ògbọ́lọ́ àmà pàdé ní ibi apá karùn-ún láti máa tẹ̀síwájú wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.